ǹjẹ́ ire lẹ́ni orí mi àfire ire níwá ire lẹ́yìn ire lọ́tún ire lósì ire ní ọjọ́ gbogbo ire yóò máa fi lé ẹnì kọ̀ọ̀kan wa àti ọ̀dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ṣe ibùgbé láṣẹ lọ́wọ́ Elédùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tá a jọ wà lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 ni mò ń ṣe àdúrà náà fún, yóò sì mọ gbogbo wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Àtúkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí, ìkànnì kan gbòógì tó yà lára ọ̀tọ̀ látàrí ìròyìn ajá balẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa wípé ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ká mọ̀ mú wa sójúmọ́ máwòrán tẹ́yìn tẹ́ ti jẹ́ olólùfẹ́ àti aládùúrótì tẹ́ ń ṣe bẹ́ẹ̀ fi ìfẹ́ hàn sí wa ní gbogbo àsìkò tá a bá ti ń fi ìròyìn náà tá a bá fi nílẹ̀ á túbọ̀ máa ní oore kún oore ní láṣẹ lọ́wọ́ Elédùmarè. Mo wá ń fi eléyìí mo fi ń rọ̀ wá wípé ẹ dákun ẹ dábọ̀ gbogbo àwọn ètò wa tá a bá ń gbé jáde lórí ìkànnì yìí níròyìn ẹ máa bá gbìyànjú láti máa share rẹ̀ káàkiri. Ẹ ṣeun púpọ̀. Ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá nígbà tí orúkọ níròyìn tí ò yí padà. Àyànfẹ́ Elédùmarè òun ló kọ ti tèmi. Kókó oníròyìn rèé ẹja yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Daniel Bwala tó ti ṣe bẹ́ẹ̀ fẹnu yaran sọ́bẹ̀ ó ní àwọn ìfẹ̀hónúhàn tí kò ṣàǹfààní àtèyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ̀rẹ̀ láti bí ìwọ́de EndSARS tọdún 2020. Ìgbìmọ̀ àwọn elétò ìdájọ́ nílẹ̀ yìí ti fún ìjọba àpapọ̀ lọ́jọ́ 7 gbáko láti mú ètò sísan ẹ̀kúnwó owó oṣù àwọn òṣìṣẹ́ ṣẹ. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ìyanṣẹ́lódì òní ìjọba fi ń ṣeré yìí. Kò sí ohun ìjà olóró kankan tó di àwátì níléeṣẹ́ ọlọ́pàá lábẹ́ olùdarí IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun iléeṣẹ́ ọlọ́pàá ló fèsì fún àwọn ìgbìmọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ ká máa lọ sí ìpínlẹ̀ Ògùn báyìí. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ògùn ti yọ àwọn ọmọdébìnrin tí kò dín ní 16 kúrò lọ́fìn àwọn afiniṣe iṣẹ́ aṣẹ́wó ní ìpínlẹ̀ ọ̀hún. Yóò pẹ́ mi díẹ̀ ní ìpínlẹ̀ Ògùn torí ìṣẹ̀lẹ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́ pẹ̀lú bí ọmọ ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ní ọdún 19 bó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí pé ó pokùnso sínú igbó kan. Ọwọ́ àwọn agbófinró tẹ ọ̀dọ́kùnrin tó ń jí wáyà transformer èyí tí owó rẹ̀ jẹ́ 500,000 naira gbé ní ìpínlẹ̀ Ògùn náà. Àwọn jàǹdùkú méjì tán jí ọlọ́pàá gbé pamọ́ ní ìpínlẹ̀ Ondo náà ti bára wọn nílé ẹjọ́ báyìí. Olùkọ́ ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe tí akẹ́kọ̀ọ́bìnrin lù ní ìlùkulù tó tún ṣe bẹ́ẹ̀ fi àmì sí lára èyí tó faṣọ yamọ́ lára lọ́rùn ní ṣe ni ó ti ṣe àlàyé bí ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́ gan-an. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Daniel Bwala ó ní ó tún ti ṣe bẹ́ẹ̀ fi ẹnu yaran sọ́bẹ̀ o lásìkò tó ń ṣe ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán News Central Television ètò wáyé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 12 inú oṣù kejì ọdún 2025 níbi tí ó ti ṣe àlàyé wípé ṣẹ̀rí láti ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà tó ti fi àyè gba ìwọ́de tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìfẹ̀hónúhàn èyí tí kò láǹfààní nínú ó ní àti ìgbà ti EndSARS tí wọ́n ṣe ní ọdún 2020 oníṣẹ̀rí ìwọ́de tí wọ́n ṣe òun tàbí fẹ̀hónúhàn tàbí wọ́n ṣe yìí láti fòpin sí àwọn ọlọ́pàá tí wọ́n ń pè ní EndSARS lórí ìṣekúṣe àti ìwàkiwà èyí tán wù lásìkò gbà náà ó ní kò létò tí kò sì lẹ́sẹ̀ ńlẹ̀ tó ṣe wípé àwọn jàǹdùkú ó ní wọ́n ṣáájú ìwọ́de ọ̀hún nílò tí ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀mí ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà tó ti bá lọ nígbà tí Bwala ń ṣe ní àlàyé oníṣẹ́ni láti ọdún 2020 náà tí wọ́n ti ṣe ìwọ́de EndSARS ọ̀hún ó ní gbogbo àwọn ìwọ́de àti ìfẹ̀hónúhàn èyí tí kò láǹfààní nínú tí kò sì lẹ́sẹ̀ ńlẹ̀ òun ló ti ṣe bẹ́ẹ̀ pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní lásìkò ọ̀hún àwọn ìròyìn òféègé ó ní ó tún gbọ́ orí ayélujára kan ní pàtàkì jùlọ èyí tí àwọn CNN tí wọ́n gbé káàkiri tẹ́ ẹ̀ bá sì gbàgbé lọ́dún 2020 yìí ní ìwọ́de ìfòpin sí EndSARS òun ló gbéra sọ èyí tó lo ọjọ́ 14 gbáko ní orílẹ̀-èdè Nàìjíríà káàkiri nínú èyí tí ó bẹ̀rẹ̀ ní àti 20 oṣù kẹwàá lọ́dún 2020 níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi ẹ̀mí tí wọ́n ti fi lélẹ̀ fún ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà àti ìfòpin sí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe
ìṣekúṣe àti ìwàkiwà nípa àwọn ọ̀dọ́ làgbà tán pè ní SARS nínú ètí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ ní pàtàkì jùlọ tí ń ṣe ìpínlẹ̀ Èkó ní tógèètì níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò lásìkò ìwọ́de náà bí wàhálà ní látàrí wípé àwọn tó ṣáájú ìwọ́de ọ̀hún wọn ò ní ètò bẹ́ẹ̀ ni wọn ò ní àfojúsùn òun ló fa gbogbo awuyewuye ọ̀hún látìgbà náà sì rèé òní ìwọ́de tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ló ti ń wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ àwọn elétò ìdájọ́ nílẹ̀ yìí ni wọ́n ti fún ìjọba àpapọ̀ lọ́jọ́ 7 gbáko láti mú ètò sísan ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ṣẹ lágbọn ti ètò ìdájọ́. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ìyanṣẹ́lódì òní ìjọba ń pè fún the Judiciary Staff Union of Nigeria ẹgbẹ́ àti ìgbìmọ̀ tó ń rí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ó ní wọ́n ti fi ohùn léde níbi ìpàdé pàjáwìrì èyí tó wáyé ní Àbújá tí ń ṣe olú ìlú ilẹ̀ yìí lánàá òde yìí ní àsìkò tí wọ́n ṣe ìpàdé lẹ́yìn ìkìlọ̀ àti àsìkò tán fún ìjọba àpapọ̀ fún odidi ọjọ́ 21 gbáko láti wá ojútùú sí sísan owó ẹ̀kún oṣù àwọn òṣìṣẹ́ minimum wage èyí tí ìjọba àpapọ̀ kéde wípé àwọn yóò máa san 77,000 naira. Níṣe ni ìgbìmọ̀ àwọn elétò ìdájọ́ ni wọ́n wá fi ìròyìn náà tán fi léde síta pé ọjọ́ 21 tí àwọn fún ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ tó ti jó tán lánàá nílò tó sì mú kí àwọn tún ṣe ìpàdé míì wípé tó bá fi lè di bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 tí ń ṣe nínú oṣù kejì ọdún táwa yìí títí di ọjọ́ 19 inú oṣù táwa yìí bákan náà ọdún 2025 tí ìjọba àpapọ̀ kò bá wá wọ̀rọ̀kọ̀ kàn fi ṣàdá lórí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tí àwọn ń béèrè fún yìí níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ ó ní fún ìdí èyí àwọn rọ ìjọba àpapọ̀ láti tètè wá ojútùú sí ọ̀rọ̀ náà ní pàtàkì jùlọ ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ ọ̀hún àti àwọn ohun ìrànwọ́ míì tí wọ́n ń béèrè láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Wọn wá rọ ẹni tó jẹ́ adájọ́ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà Honourable Justice Kudirat Kékeré Ẹkùn wípé ẹ tètè bá wa gbé ìgbésẹ̀ lé lórí torí tọ́jọ́ méjì ọ̀hún bá ti lè pé gbáko báyìí àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ. Kò sí ohun ìjà olóró kankan tó di àwátì níléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí o lábẹ́ IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun. Iléeṣẹ́ ọlọ́pàá ló fèsì fún àwọn aṣòfin táníkì Káyọ̀dé Ẹgbẹ́tòkun wá rojọ́ lórí àwọn ohun ìjà olóró tó di àwátì ní àsùnwọ̀n wọn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Olúmúyìwá Adéjọbí òun ló ti sísọ lójú eégún ọ̀rọ̀ náà lánàá òde yìí nígbà tó ń ṣe àlàyé lórí ìpè tí wọ́n pe tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tòkun láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹ ìwé tí wọ́n yẹ láti ọ̀dọ̀ àwọn ayẹ̀wéwò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n sọ dímọ̀ wípé bẹ̀rẹ̀ láti ọdún 2019 títí di àkókò yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yẹ ìwé ọ̀hún wò nínú èyí tí àkọsílẹ̀ wọn fi hàn pé iye ohun ìjà olóró tó ti di àwátì ní àsùnwọ̀n àwọn agbófinró lábẹ́ aláṣẹ àti olùdarí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ọ̀hún IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun ó ní òǹkà rẹ̀ ti jẹ́ 3,907 ní èyí tó jẹ́ ìbọn tí wọn kò rí mọ́ nígbà tí Múyìwá Adéjọbí tí ó máa ṣe àlàyé ó sọ dímọ̀ wípé àfisùn ọ̀hún àti àfikàn náà kò bá ti Káyọ̀dé Ẹgbẹ́tòkun mu ó nítorí láti ọdún 2019 tí wọ́n ti sọ dímọ̀ wípé iye ohun ìjà olóró tí iye rẹ̀ tó 178,459 ó ní ó ti di àwátì ní àsùnwọ̀n àwọn iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ tí wọ́n ní ìbọn AK-47 tí òǹkà rẹ̀ jẹ́ 88,078 ó ní ó di àwátì oníṣẹ́ rí gbogbo yìí kò kan Káyọ̀dé Ẹgbẹ́tòkun lọ́wọ́ àti lẹ́sẹ̀ ó ní torí pé lásìkò náà Káyọ̀dé Ẹgbẹ́tòkun kò tí ì di ọ̀gá àgbà ọlọ́pàá ẹni tó kúrò ń bẹ̀ ó là bá bi léèrè ọ̀rọ̀ náà. Ṣáájú ni àwọn ilé ìgbìmọ̀ asòfin lábẹ́ ẹni tó ti ń yẹ ìwé wò lórí bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti pe ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tòkun pé kó wá ṣe bẹ́ẹ̀ ṣàlàyé bí gbogbo àwọn nǹkan yìí bí ó ṣe di àwátì ní àsùnwọ̀n wọn ṣùgbọ́n ẹni tó jẹ́ Káyọ̀dé Ẹgbẹ́tòkun ọ̀hún ó ní kò sí níbi ìpè náà tó sì rán ẹni tó jẹ́ aṣojú rẹ̀ èyún olùdámọ̀ràn fún ọ̀gá àgbà ọlọ́pàá lágbọn ètò ìṣúná
Abdul Sulaiman wípé kó lọ rè sojú fún òun lẹ́ni tó sì ṣe àlàyé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sún ìṣèwádìí ọ̀hún di ọjọ́ 17 oṣù kejì ọdún tí a wà yìí nínú ètí wọ́n ti ní Káyọ̀dé Ẹgbẹ́tókun gangan làwọn fẹ́ rí kó wá ṣe àlàyé bí àwọn ohun èròjà olóró ọ̀hún bó ṣe dín tó di àwátì ṣáájú ni alukoro Múyìwá Adéjọbí ní ṣe ti wàrà àwọn nǹkan tẹ́ ń sọ yìí ó ṣeé ṣe kó tún rí bẹ́ẹ̀ látàrí wípé láìpẹ́ kó tó di pé àlàáfíà ń jọba ní kọ̀rọ̀kọ̀dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni àwọn jàǹdùkú wọ́n ń ṣe ìkọlù sí àwọn agbófinró tó sì fẹ̀mí àwọn agbófinró kọ̀ọ̀kan tán fi ṣòfò nínú tí wọ́n ti kó ohun ìjà olóró lọ àtìkíní àtìkejì ìta kan sáàmọ̀ ní wípé ọ̀rọ̀ àti àfisùn tẹ́ fi kan ẹni tó jẹ́ ọ̀gá àgbà yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun kò kán lápá kò kán lẹ́sẹ̀ torí kò tí ì dórí àléfà lásìkò tẹ́ ń sọ yìí. Ẹ jẹ́ ká máa lọ sí ìpínlẹ̀ Ògùn báyìí. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti yọ ọmọdébìnrin tí wọn kò dín ní 16 kúrò ní ọ̀fin àwọn afiniṣiṣẹ́ aṣẹ́wó ní ìpínlẹ̀ náà. Ní ilé ìtura kan tó pè ní Rail Line tó ń bẹ ní Ìfọ̀ ìjọba ìbílẹ̀ Ìfọ̀ ní ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ kó àwọn ọmọdébìnrin tí ọjọ́ orí wọn wà ní ẹni ọdún 12 sí ẹni ọdún 17 èyí tí òǹkà wọn jẹ́ 16 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbà wọ́n kúrò ní àkàtà àwọn afiniṣiṣẹ́ aṣẹ́wó gbowó sápò èyí tí wọ́n sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ olórí tó ń kọ́ àwọn ọmọ náà jẹ́ ó ní wọ́n pe orúkọ rẹ̀ ní Idem Nwanajoy lẹ́ni tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé ní ilé ìtura ọ̀hún pẹ̀lú àwọn ọmọ náà. Ikọ̀ Àmọ̀tẹ́kùn láti ẹni tó jẹ́ aṣáájú wọn Aládé Adédìgbà ètò ń ṣe ní àlàyé ó sọ dímọ̀ wípé 14 nínú àwọn ọmọdébìnrin náà ó ní wọ́n wá láti ìpínlẹ̀ Akwa Ibom nígbà tí ọyọ kan wá láti Cross River tí ọ̀kan tó kù sì wá láti ìpínlẹ̀ Delta. Àwọn ọmọ náà ṣe ní àlàyé wípé níṣe ni wọ́n ti já àwọn sí ìhò ní kọ̀kọ̀ tí wọ́n sì ní kí àwọn búra wípé gbogbo tí bá ń ṣẹlẹ̀ àwọn ò gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni bẹ́ẹ̀ làwọn ò gbọ́dọ̀ gbìyànjú láti sá lọ kúrò ní àkàtà wọn. Wọ́n tún ṣe ní àlàyé wípé kò dín ní ọkùnrin 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá wọn ní àjọṣepọ̀ ní ilé ìtura ọ̀hún ní ojoojúmọ́ nílẹ̀ tí wọ́n sì máa ń gba owó rẹ̀ tí wọ́n máa ń fún ẹni tó jẹ́ ìyá burúkú yìí tó kó wọn sí abẹ́ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Idem Nwanajoy yìí tó kó àwọn ọmọ náà tó ń kó wọn ṣe iṣẹ́ aṣẹ́wó ọ̀hún gbowó. Ó ṣe ní àlàyé wípé àwọn ènìyàn àwọn ọmọ náà tí wọ́n jẹ́ alásùnmọ́ wọn ó ní wọ́n fa àwọn ọmọ ọ̀hún fún òun ní kọ̀rọ̀kọ̀ndú gbogbo ìpínlẹ̀ tí àwọn ti kó àwọn ọmọ náà wá nínú ètí àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn sì ṣe ní àlàyé pé owó tó tó 819,600 naira ó ní wọ́n bá ní ibi tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn yìí tó fi mọ́ oògùn líle èyí tó lè mú kí agbára ọkùnrin kó túbọ̀ lé sí i àti rọ́bà ìdáàbòbò lákàkà ìmọye tó bá ní ilé ìtura ọ̀hún. Aládé Adédìgbà olórí ikọ̀ Àmọ̀tẹ́kùn wọ́n ní àwọn ti fi páńpẹ́ òfin mú wọn báyìí nígbà tẹ́ni tó ní ilé ìtura tó ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì ti na pápá bora ṣùgbọ́n ìwádìí ń tẹ̀síwájú táwọn yóò sì fa àwọn oníṣẹ́ láabi náà láwọn agbófinró èyí tí ó tọ́ àti tó yẹ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ wọn. Yóò pẹ́ mi díẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìṣẹ̀lẹ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́ pẹ̀lú bí ọmọ ilé ẹ̀kọ́ girama kan bó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ tó pokùnso ní ìpínlẹ̀ ọ̀hún. Ọmọlé ẹ̀kọ́ girama tó ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ parí ní ilé ẹ̀kọ́ girama èyí tí orúkọ rẹ̀ jẹ́ Sunday Moses ẹni ọdún 19 ó ní ó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní abúlé kan tó pè ní Àfíò ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ajé Monday ó ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ó ní ó wáyé pẹ̀lú àlàyé tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé náà John Egbe ẹni ọdún 57 ètò ṣe fún ikọ̀ oníròyìn Ọmọlọ́lá Odùtọ́lá ó ní ó ṣe ní àlàyé wípé níṣe ni àbúrò òun Sunday Moses ló ṣe àlàyé pé òun lọ sí inú igbó láti lọ rè wá nẹ́tíwọ́ọ̀kì tí òun yóò fi pè ó ní nígbà tí ó di bíi àkàkà ìmọye ìṣẹ́jú tó ń dúró dé títí tí kò rí ó ní ẹ̀gbọ́n rẹ̀ wọ inú igbó náà lọ láti lọ ṣe àwárí rẹ̀ nígbà tí yóò sì rí níṣe ló jẹ́ nǹkan ìbànújẹ́ àti ìyàlẹ́nu fún un pẹ̀lú bó ṣe bá ọ̀dọ́kùnrin ọ̀hún ẹni ọdún 19 náà tó ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí pé ó pokùnso. Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó ṣe ní àlàyé pé àwọn ti ṣe àyẹ̀wò sí òkú ọ̀hún finifini àwọn rí i pé kò sí ọwọ́ aṣekúpani kankan nínú ọ̀rọ̀ náà bí kì í ṣe pé fúnra
lára rẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ tó gba ẹ̀mí ní ẹnu ara rẹ̀ wọ́n sì ti gbé òkú náà kalẹ̀ láti lọ sin gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn àwọn ènìyàn náà nígbà tí ó tún ṣe ní àlàyé pé kò tí ì pé bí ọ̀sẹ̀ méjì èyí tí ìyá arákùnrin ọ̀hún tó pa ara rẹ̀ yìí tó náà ṣe bẹ́ẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra èyí tí wọ́n sọ dímọ̀ wípé látàrí àtijẹ àtimu òun ló ṣe bẹ́ẹ̀ tó sún arákùnrin ọ̀hún ọmọdékùnrin náà ẹni ọdún 19 tó sún débi tó ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí tó ṣe pé tagídí tagbára ó ní ènìyàn ló fi ń rí ọwọ́ tó fi ń rí mú bọnu. Ọwọ́ àwọn agbófinró tẹ ọ̀dọ́kùnrin tó jí wáyà transformer èyí tí owó rẹ̀ tó 500,000 naira gbé ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Harun Hasan ẹni ọdún 25 ó ní ọwọ́ ti bà ní agbègbè ibi tí wọ́n pè ní Ìgbẹ̀sà ìjọba ìbílẹ̀ Àdó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní ní ọjọ́ 11 oṣù kejì ọdún tá a wò yìí ó ní ọwọ́ bá níbi iṣẹ́ láabi tó ń ṣe náà lásìkò tó ń gbìyànjú láti kó wáyà ọ̀hún sá lọ ní ṣe ni wọ́n fi páńpẹ́ òfin mú Ọmọlọ́lá Odùtọ́lá ó ní àwọn olùgbé agbègbè náà ó ní wọ́n ti wá mú ìròyìn náà wá bá wọn pé wọ́n ń jí àwọn wáyà transformer náà tó ń jí ká tó sì ń sọ àwọn sínú òkùnkùn bírímù nínú ètí wọ́n ti yan àwọn ọlọ́dẹ ìbílẹ̀ kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣọ́ agbègbè ọ̀hún kó tó di pé wọ́n fi páńpẹ́ òfin mú Harun Hasan lẹ́ni tí wọ́n sì bá wọn wáyà ọ̀hún ní ọwọ́ rẹ̀ ní èyí tí wọ́n ní òǹkà iye owó wáyà náà tó jẹ́ ti kébù tó já níṣe ni ó tó 500,000 naira ilé ẹjọ́ náà mà ní yóò kọjú sí báyìí lórí ẹ̀sùn ìjí ohun olóhun èyí tí wọ́n fi kàn án. Àwọn jàǹdùkú méjì tán jí ọlọ́pàá gbé pamọ́ ní ìpínlẹ̀ Ondo ti bára wọn ní ilé ẹjọ́ májísírèètì báyìí tó sì ti ń káwọ́ pẹ̀yìn lójọ́ níwájú adájọ́. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lékan Ọ̀sánsán àti Olúbọ́dún Ọládìméjì ó ní wọ́n ti bára wọn nílé ẹjọ́ májísírèètì tó ń bẹ ní Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ Ondo lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n jí ọlọ́pàá èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Arome wọ́n jí gbé ní nǹkan bí oṣù tá a lò sẹ́yìn lágbègbè tó pè ní NTA Junction ní ìlú Àkúrẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ẹni tó jẹ́ adájọ́ R.A. Olúmìlúà ó sọ di mímọ̀ wípé pẹ̀lú akitiyan àwọn akẹgbẹ́ agbófinró ọ̀hún ó ní wọ́n fi dóòlà arákùnrin Michael kúrò ní àkàtà àwọn ajínigbé náà nígbà tí wọ́n sì fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé náà ní ìṣe náà sọ di mímọ̀ wípé wọ́n fi pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mìíṣó ó ṣe àfihàn pé àwọn náà wà nídìí ọ̀rọ̀ náà ṣùgbọ́n táwọn tán fi ẹ̀sùn kàn tán ni àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí ẹ fi kàn wọ́n o báyìí ni adájọ́ R.A. Olúmìlúà ló ṣe wá fi ààyè bẹ́ẹ̀lì wọn sílẹ̀ wípé kán lọ rí tọ́jú mílíọ̀nù kan náírà àti onídùúró méjì èyí tí wọ́n gbọ́dọ̀ wà lẹ́nu iṣẹ́ ọba ní ìpele 14 lẹ́nu iṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ondo ó wá tún tẹ̀síwájú wípé tó bá wá di ọjọ́ 5 inú oṣù kẹta ọdún tá a wà yìí ìgbẹ́jọ́ náà yóò tẹ̀síwájú. Olùkọ́ ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe tí akẹ́kọ̀ọ́bìnrin lù tó tún faṣọya mọ́ lára ti ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an gẹ́gẹ́ bí fọ́nrán náà bí ó ṣe ti ń jà káàkiri orí ayélujára láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn níbi tí akẹ́kọ̀ọ́bìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Godi Mbakwe Precious tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele 3 ní ẹ̀ka ẹ̀kọ́ History and International Studies ní ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ ṣe ẹni tó jẹ́ olùkọ́ rẹ̀ ní ìṣekúṣe tó gé lẹ́yìn tó tún fa aṣọ ya mọ́ lọ́rùn ǹjẹ́ kí ni tó fa èyí ó ní olùkọ́ Chukwundi Okoye tó ṣe ní àlàyé pé níṣe ni ó ń ṣe fídíò tó fẹ́ gbé sí orí TikTok nígbà tí òun sì fẹ́ kọjá lọ sí ọ́fíìsì òun níṣe ni òun fọwọ́ kọ pé dákun kúrò ní ojú ọ̀nà jẹ́ ń kọjá èyí ni tó ń ṣe o tí ọ̀rọ̀ náà tó fi búrẹ́kẹ́ tó fi wá di wípé ó ṣe bẹ́ẹ̀ faṣọyàmọ̀ lára tó sì tún gé olùkọ́ ọ̀hún jẹ fídíò náà bẹ́ńbì àti àlàyé tí ẹni tó jẹ́ olùkọ́ náà èyí tó ṣe fún àwọn oníròyìn. Excuse me. Can you imagine? Just teach me.
lecturer with the Department of Theatre and Film Studies, Faculty of Arts, Nnamdi Azikiwe University. Well, like I said, I wouldn't want to go into the narration because it will take quite some time. But, you know, like as the only modification I will just give for the essence of recording is I was leaving a classroom to my office when I saw the lady along the passage, along the corridor of the Faculty of Arts. You know, so she was making a TikTok video and I needed to pass because, you know, the way the place is and someone was by there. So I just tapped and said, excuse me, and walked off. And when she made that insultive comment, I had to come back to first ascertain if she was a student, my student in the department. And then I needed her because I noticed it was a TikTok video. So I needed her to delete it. I actually asked her to delete right in front of me. When she refused, I stretched my hand to confiscate the phone. And now, because I knew that would make her now say she's from the social department, because I had no knowledge of who she was. And that was when all hell let loose. And the rest, like they say, is history. So that's all I can say for now. Any other actions and whatever, I leave that to the committee to sort out. Thank you very much. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí kí oníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀yìn tẹ́ bá wa jẹ́ ẹkú àìbínú ẹ̀sìnkú àdúró tí ẹkú ìfẹ́ gbogbo gbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì orúkọ mi kò ní yípadà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́ ó dàbọ̀ fún ti àsìkò yìí.